Ẹ̀yin ará ilé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Gist tèmi bí a ṣe gbọ́ wọn ní Dr. Lizzy àti ìkan nínú àwọn yèyé wọn lọ sí Àkúrẹ́ láti lọ bá Queen Naomi lórí ọ̀rọ̀ oúnjẹ tí wọ́n fẹ́ gbé lọ́wọ́ wọn. Wọ́n ní bí wọ́n dẹ̀ ṣe dé Àkúrẹ́, wọ́n ní Queen Naomi ń bọ̀ níwájú pé kí wọ́n wá sí gate fún wọn. Wọ́n ní bẹ́ẹ̀ ni Tadenikawo sáré kọjá Queen Naomi ló fẹ́ lọ bá ìkan nínú àwọn yèyé tó tẹ̀lé Dr. Lizzy. Sísítà kábíyèsí wọ́n ní bí Queen Naomi ṣe fa Tadenikawo padà sẹ́yìn nìyẹn. Wọ́n ní sísítà kábíyèsí ń bínú pé kí ló dé tí wọ́n fa ọmọ yẹn sẹ́yìn. Wọ́n ń bínú pé kí ló dé tí Queen Naomi máa ṣe báyẹn. Wípé ṣé Tadenikawo má wá kí àwọn ni, wípé ṣé àwọn jẹ́ àjòjì sí Tadenikawo, ṣé kìí ṣe ọmọ àwọn ni Tadenikawo ni. Wípé kí ló dé tí Queen Naomi máa ń bínú. Wípé láti ìjọ́ tó ti ń bínú táwọn ti ń bẹ̀ wọ́n pé kò tán nínú Queen Naomi. Wípé kí ló dé tí ó yẹ pé wọn ò ní out of forgiveness. Wọ́n ní sísítà kábíyèsí ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ títí tí wọ́n fi kúrò ní Àkúrẹ́. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o àtúndé, Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, wọ́n ní inú bí sísítà kábíyèsí nítorí pé ó yà wọ́n lẹ́nu ìwà tí Queen Naomi hù. Wọ́n ní Dr. Lizzy ní kán má bínú. Wọ́n ní tí wọ́n fi dé ilé Ifẹ̀, wọ́n ní wọ́n rojọ́ dé ilé Ifẹ̀ ni. Wọ́n nígbà tó dé ilé Ifẹ̀, wọ́n ní wọ́n lọ bá kábíyèsí pé kí ló dé tí kábíyèsí tí Queen Naomi tó máa behave báyẹn sí àwọn. Pé ṣé àwọn jẹ́ àjòjì Queen Naomi ni àbí àwọn jẹ́ ará àta ni tí ọmọ fẹ́ wá kí àwọn tí Queen Naomi wá fa ọmọ yẹn padà sẹ́yìn wọn. Wípé nǹkan tí Queen Naomi ṣe yẹn pò dùn àwọn gan. Wípé táwọn bá ti ẹ̀ṣẹ̀ wọn, àwọn ti bẹ̀ wọ́n, gbogbo èèyàn ti bẹ̀ wọ́n pé kí ló dé tí nǹkan ò lè tán nínú wọn. Wọ́n ní sísítà kábíyèsí sọ̀rọ̀ gan o, ọ̀nà bínú sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Àkúrẹ́. Wọ́n ní ọ̀rọ̀ yẹn ò tán nínú Queen Naomi. Wọ́n ní torí ẹ̀ ní Queen Naomi fi ṣe báyẹn sáwọn. Wọ́n ní kábíyèsí ní kán má bínú. Wípé Queen Naomi ò mìíní, wípé kan gbà. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nì tí a ní kí a wá fi tó yín létí. Ẹ dẹ̀ mọ̀ wípé Queen Naomi ní respect fún àwọn yèyé mẹ́ta àti gbogbo àwọn family kábíyèsí. Wọ́n fi ọ̀rọ̀ kábíyèsí ṣeré gbogbo ìgbà, àti àwọn family kábíyèsí gbogbo ìgbà ni wọ́n máa ń gbàdúrà láti fi support kábíyèsí àti àwọn family kábíyèsí. So kì í ṣe pé bóyá Queen Naomi fẹ́ disrespect sister kábíyèsí, ṣùgbọ́n ó máa ń ní ìgbà bí ẹ̀mí ṣe máa ń darí oníkálukú ní ìgbàkúgbà. Ẹ mọ̀ pé Queen Naomi jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n ní respect gan, wọ́n dẹ̀ bọ̀wọ̀ fún gbogbo àwọn family kábíyèsí, torí ẹ̀ ni gbogbo wọn fi nífẹ̀ẹ́ wọn. In fact, wọ́n ní bí ọmọ gan ni bàbá kábíyèsí ṣe mú Queen Naomi. Wọ́n ní torí pé wọ́n jẹ́ aya rere lọ́dẹ̀dẹ̀ kábíyèsí. Wọ́n ní wọn dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá.
ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé ẹni tí ó jẹ́ pé wọ́n ní ìtẹríba ni Queen Naomi. So nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó kàn ṣẹlẹ̀ ni gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ wípé wọn ò mìíní wípé kí sísítà wọn kan gbàgbé ẹ̀. So ẹ̀yin aráalé, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín lórí channel yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten comment, ten share. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín o. Ẹ ní fi ọwọ́ gbọ́mọ sí o. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ló máa lọ o. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. I do love you so much. Thank you. God will bless you. Please share this video, like and subscribe. God Almighty will bless you all.